Lateef Adédìméjì lórúkọ mi, ẹ̀yin èèyàn mi nílé lóko lájò, ìròyìn ayọ̀ ni mo mú wá fún yín, ṣé mo bó ṣe ń lọ. Red TV ni mo fẹ́ bá yín sọ̀rọ̀ nípa ẹ̀, àti ní oríṣiríṣi àwọn nǹkan aládùn tí à ń gbébọ̀ lórí YouTube channel wa tó jẹ́ pé tẹ́ ẹ bá ń rí wọn, ẹ̀yin náà máa dunnú pé nǹkan tí mo subscribe fún yìí nǹkan gidi ni. Kí ló ń dúró ṣe? Ó yá gbéra lọ subscribe sí YouTube channel wa kó dẹ̀ turn post notification ẹ̀ on nítorí pé kí ni o àwọn aládùn ó ń bọ̀ lórí YouTube. Bọ̀rọ̀ kìíní tẹ̀ ń wò ó ń bọ̀ lórí YouTube pẹ̀lú àwọn ìdárayá gidi ó ń bọ̀ lórí YouTube. Má gọra ẹ o, èmi Lateef Adédìméjì, I am a part of this ni mo ṣe ń sọ fún yín wípé go and subscribe now and put on your notification kẹ́ ẹ lè mọ̀ tá a bá ti post àwọn ohun mèremère míì. Kí ló ń dúró ṣe? Gbéra kó lọ subscribe kó dẹ̀ turn post notification ẹ̀, ìyanu máa ṣẹlẹ̀. Bless you. Àwọn aládùn rèé o, kílẹ̀ ti wí. Àwọn aládùn, ilé olóyin mọ́mọ́, ilé tó gbayì, tó tún rẹwà, bàbá màmá bébí bọ̀bọ̀ ṣẹ́ṣẹ́ṣẹ́ṣẹ́ bò. Ẹ dákun ẹ fi kalẹ̀ sí àwọn aládùn rèé o. Àwọn aládùn rèé o. Àwọn aládùn rèé o. Àwọn aládùn kájọ máa ṣeré o. Ṣẹ́ṣkẹ́ṣkẹ́ àwọn aládùn rèé o. Ẹ wá, èmi fẹ́ jẹun. Àbújá kọ́ ló wà níbí ni. Ẹ lè jẹun o. Ẹ ṣáà rí pàwọ́ náà jókòó tá ì tí jẹun náà. Kí ló dé? À ń gbàwẹ̀ ni. Rárá o, àgbàwẹ̀ o, a kàn dúró di dáàdì ni. Dáàdì bìtì bò ó. Àṣé ẹnu wa ló fẹ́ fi jẹun ni, àbẹ́nu la fẹ́ fi jẹun. Ẹnu ẹ̀kọ́ la fẹ́ fi jẹun. Òun ní family that does things together stays together. Ìtumọ̀ o. Ìtumọ̀ ni pé a gbọ́dọ̀ máa ṣe gbogbo nǹkan papọ̀. Ṣé get? Pẹ̀lẹ́ o, bọ̀dọ̀ ń túmọ̀. Ìwọ nìkan ló lọ school àbí? Túmọ̀ ẹ̀ dáadáa. Wọ́n mi ẹ̀jọ̀ ṣé bàbá Dèmó mọ̀ nǹkan tí mo já ti sọ ni àbí kò tiẹ̀ yé mi gan. Bàbá brọ́dá Dèmó. Ta ni brọ́dá? Brọ́dá Dèmó. Dèmó ṣẹgbẹ́ ẹ. Dèmó gbọ́ oṣù mẹ́rin kẹ. Oṣù mẹ́fà lọ́wọ́ ẹ. Oṣù mẹ́fà kẹ. Ẹ̀gbọ́n Dèmó. Ẹ̀yin ò mí náà ṣé méjì ni wá náà yín ò mí oṣù mẹ́fà kankan ò káwọn tàbí wọ́n mi kílẹ̀ já ti sọ. Ní kíni? Brọ́dá Dèmó. Ẹ wo mú mi ẹ jẹ́ kí n máa wọnú ilé lọ akọ jókòó síbí báyìí a jẹun ṣé ayé tábàárí dáadé ẹ̀sán ṣe ń jẹun. Àbí o. A máa ń jẹun tẹ́lẹ̀ but today is Father's Day that's why tí mo fi insist pé kí gbogbo wa jókòó ká jókòó dé dáàdi ń ká jọ jẹun papọ̀. So ká jókòó síbí báyìí èmi ò tiẹ̀ jẹun mọ́ òórùn oúnjẹ nǹkan tí yóò mi. Choice. Ọkọ mi náà ló dé sweetheart mi love me. Káàbọ̀ kí ló ṣẹlẹ̀ yín mo ti paago ẹ títí ó kàn ríǹgì ni mo tún pè ó bọ́ sí nọ́mbà busy tá ló ti ń bá sọ̀rọ̀ látẹ̀kọ́. jọ ìwo ló fẹ́ kí n dáhùn bẹ́ẹ̀ nísìn torí pẹ̀lú usual habit ẹ̀ kẹ́yìn ìbéèrè 20 ó kéré jù ló máa dàbò yàn. ọ̀dọ̀ máa bínú wájú kòkò jẹun máa bọ̀. ṣẹ́yìn tí rí mi tẹ́lẹ̀ ni. Káàbọ̀ bó o ní jàre bó o ní. mo wà ẹgbẹ́ wá jókòó kò ebi ò jẹun. pa mí. àbí ṣó fẹ́ ṣanra náà kó tó wá jẹun ni. ẹni eléni bóyá ó ti yà ó ti mú pepper soup aláta yẹ́rìyẹ́rì pẹ̀lú bí ọtí méjì jẹ́ màlága ó jẹ́ mi náà gan. ibi tí mi ní múra mi gbọ́. Mọ́mí ṣá lè jẹun o ebi ń pa èmi o. yeah alright báwo ni. ẹ wo kọ tètè pè mí tó bá fi pé o lè handle ẹ̀ fúnra rẹ̀ lálẹ́ kí èmi náà ti mọ̀ bóyá mo máa tètè wá báyìí okay alright.
ta ni o. níbo. ẹni tí ẹ bá sọ̀rọ̀ lórí fóònù ni. jọ ń gbà wo la tún bẹ̀rẹ̀ sí máa ṣàlàyé fúnra wa ẹni tí à ń bá sọ̀rọ̀ lórí fóònù. When did we start that? ó dáná kí ló dé tẹ̀ fi jẹun sálẹ̀. ebi ò pa mí ni. Yes, wo please Ṣadé please jọ. I'm not here for that tonight. I just want to go in there, pee, come back and have very good night rest. That is simba tún padà jáde nìyẹn. Kí ló sọ sí ọ láyé wájú jáde lọ síbo. Kúrò fún mi Ṣadé lọ́nà jẹjẹ. ilé fóònù mi ṣá. àwẹ̀ má jẹ́ kán sọ fún ẹ ìròyìn ò tá fojú bá. bàbá ń bẹ níbẹ̀ bàbá tí ò bá gbẹ̀rẹ̀ màmá náà ò gbẹ̀yìn màmá kò fòṣì. ọlọ́wọ́ ṣíbí ṣọkọ yọkọ̀tọ̀. àrólé náà ò gbẹ̀yìn ajú ní ọ̀bọ̀bọ̀ ọlọ́pọlọ pípé bàbá rẹ̀ lọ́jọ́. jùmọ̀kẹ́ ajúmíjúmi bèbí ẹlẹ́yinjú ẹ̀gẹ́ olójú àrédè. tọmọdé tàgbà ilé àwọn aládùn ló fẹ́ wò àwẹ̀ má jẹ́ kán sọ fún ẹ ìròyìn ò tá fojú bá. bàbá ń bẹ níbẹ̀ bàbá tí ò bá gbẹ̀rẹ̀ màmá náà ò gbẹ̀yìn màmá kò fòṣì. owó ẹ̀ ó ń ṣe wọ́n ní kí n bẹ́ẹ̀ massage wọn mo ní kí n fún ní massaging. Kí ló fún ẹ ní impression pé ara mi gbóná? ìgbà tó jẹ́ pé ó pẹ́ dé ó dẹ̀ ń ṣe bákùnbákùn mọ́ àwọn bóyá kí n bẹ́ẹ̀ massage ara ẹ̀ kí n check up on you. Fọláṣadé. Ibo ni fóònù mi tó rìn? Kí ni fóònù mi ṣe lọ́wọ́ ẹ̀? mo fẹ́ bẹ plug mo fẹ́ bẹ charge ẹ̀. Fọláṣadé 70%. kò dé máa wo ó dàn pé sleepy eye mo fi wò 17% ni mo pè mo wá ní kí n bẹ plug ẹ̀ ni. Ṣé torí pé òun tí a ti unlock fóònù mi ló ṣe ń lo ọwọ́ mi bóyá mo lo finger sensor àbí? Kí ló ń ṣe pẹ̀lú ọwọ́ mi tó ń ṣe bí ìyá àjẹ́ lóru gbá? Hello? Báwo ni? What? Oh, mo sọ fún ẹ pé kò pè mí tó bá fi pé o lè dá ṣe. I told you. All right, mo bọ̀ nsìn. I'm on my way right now. Yes. Kí ni? Ibo ló ń lọ? Hospital. Lọ ṣe kí ni? Ní táìmù yìí. Wọ́n ń sún bẹ́ẹ̀ ni. Kí ni àwọn dókítà lọ ṣe lọ hospital ní táìmù yìí? Ọlárìnwájú. tọmọdé tàgbà ilé àwọn aládùn ló fẹ́ wò àwẹ̀ má jẹ́ kán sọ fún ẹ ìròyìn ò tá fojú bá. Hello? bàbá ń bẹ níbẹ̀. Oh yeah. Báwo ni mo ṣe ń wọlé nsìn náà ni? Ìwọ ńkọ́? màmá kò fòṣì. Oh okay, Olúwa ṣeun. Pẹ̀lẹ́. Kò rẹra kẹ̀, ó rẹra gan o. Ó rẹra jù. Ó gbọ́dọ̀ má rẹra yẹn, ló gbọ́dọ̀ ṣe adúdú ṣẹ́ yẹn kó má rẹra. Pẹ̀lẹ́. Ìwọ náà kúṣẹ́, màá kí ìwọ náà pé ó kúṣẹ́ gan. Okay, but I promise them pé màá múnú ìwọ náà dùn. Owó yẹn màá try àti facilitate bó ṣe máa tètè jáde sí ẹ lọ́wọ́. Okay? All right, no problem. Kadilayo. Hello? Ọlábáwo. Èmi ò máa ti sọ fún wọn.
mi tiẹ̀ mọ̀ bó ṣe máa bá wọn tí bá tẹ̀ sọ fún wọn, you know. All right. ẹ pẹ̀lẹ́ o. Kí ló dé o sùn ní? Ó surprise ẹ àbí? Ó surprise ẹ. Ó jẹ́ máa sọ nǹkan tó fẹ́ sọ tó fẹ́ dúró tẹ́lẹ̀ kúkú sọ fún mi nsìn. Pé kí ni o? Wọ́n ti lóyún ni. Tètè sọ kó já mọ̀. Fọláṣadé oyún báwo oyún kí ni? Ṣé bó ti ṣiṣẹ́ takuntakun lálẹ́ yìí? Ó dẹ̀ ti ń plan bó ṣe fẹ́ san owó ẹ̀ láàárọ̀ là. Women, you will never cease to amaze me. Ẹ jọ̀ọ́ kí ló máa ń ṣe inú ẹ̀kọ́ máa ń jump into conclusion láì ṣe wọ́n findings nǹkan tó yẹ kẹ́ find out. Ẹ̀kọ́ bẹ́ẹ̀ fún gan-an láì mọ̀ kankan. Kí ni? Kí ló tún kù sọ fún mi Ọlárẹ̀wájú? Kí ló tún kù tí mo fẹ́ mọ̀? Kí ló tún kù fún mi tí mo fẹ́ mọ̀ ju pé ìkan náà nọ́ọ̀sì ṣe ti lóyún fún ẹ? Àbí? Ṣé obìnrin tí ọ̀rẹ́ ẹ gbé fún ẹ lóyún kí ni mo tẹ̀ ń sọ yìí náà? Bóyá o tún pàdé new actress kan tó lóyún fún ẹ nìyẹn o. Sọ fún mi jẹ́ mọ́. You know what? Let me give you a piece of advice. Ó máa dákú lọ bẹ̀rẹ̀ bí comedy show kan náà. Ẹ torí gbogbo attitude tó ń put up bí kò yàtọ̀ sí àwọn ti stand-up comedians yẹn. Bóyá kí wọ́n náà máa ṣe. And please, I don't have the strength for these actions. Okay? All I want right now is to go right in there. Kí n gbórí lé bed, kí n dẹ̀ sùn. Understand? Àwọn aládùn kájọ máa ṣeré o. Sẹ́skẹ́skẹ́ àwọn aládùn rẹ o. Kí ni ká ti gbọ́? Ó mà dára yàgò nídìí kẹ́. Ṣé o sí? Ó kọ́ ṣe gángan kiri lẹ́nu jẹ́ mẹ́ta yìí ni. Ẹ̀yin náà notice ẹ̀. Mo ní. Ẹ wò. Mo nù. Ibi iṣẹ́ ni. Ìyá. Àwọn cases kankan níbi iṣẹ́ lẹ́nu jẹ́ mẹ́ta. Ìpè call tí mo receive tó ń sìn. Ibi iṣẹ́ náà ti pè mí. Case kan tó ń gbé wá lọ́sẹ̀ ń sọ fún mi pé ó ti wà ní stable condition. Kí ló ṣẹlẹ̀? Ibi iṣẹ́ wa ẹni kọ́ ló máa ṣàánú wa mà ní lẹ́nu jẹ́ mẹ́ta yìí àwọn cases kan tó ń gbé wá bá wa mẹ́yẹn kì í ṣe nǹkan tó kéré o. Ẹni believe pé ẹgbẹ́ junior ọmọkùnrin ẹgbẹ́ junior ó dẹ̀ kí ẹgbẹ́ mọ́lẹ̀ ó gbà lóyún. Ìyẹn nìkan kọ́ o wọ́n á lọ po kinní kan pọ̀ fún pé kinní kan fẹ́ fi yọ oyún wọn ò dúró síbẹ̀ wọ́n tún mú hanga wọ́n kì í sí lábẹ́ wọ́n sí gbogbo ẹ̀ wọ́n yọ gbogbo ẹ̀ jáde lábẹ́ ẹ̀ ògbà tó bu wọn lọ́wọ́ ni wọ́n lọ́ọ́ ṣe wá sọ́dọ̀ wa. Àwọn ọmọ yìí ṣá. Ebi nínú rẹ̀ yà nǹkan tá à ń sọ nìyẹn kì í ṣòro ọmọ wọn nìkan o àwa òbí gan ní ipa tó yẹ ká máa kó lórí ọ̀rọ̀ ọmọ yẹn. Orí ìyá mi ẹlẹ́nu. Ẹ̀kan náà gbé wá wọ́n ní pelvic ẹ̀ ó kéré kò lè dámọ̀ bí ìyá ẹ̀ ní nọ́ọ̀sì lòun òun ti ṣe nọ́ọ̀sì rí ó wá rìn mọ́lẹ̀ ńlé ó gbẹ̀bí fún Ọlọ́run ló yọ yẹn nǹkan tá à ń sọ nìyẹn kì í ṣòro ọmọ wọn nìkan o àwa òbí gan ní ipa tó yẹ ká máa kó lórí ọ̀rọ̀ ọmọ yẹn èmi kan sì mú wúra gbókè as a doctor as a medical doctor ṣé mi ti jẹ̀bi ọ̀rọ̀ yìí báyìí because mo wò pé ọmọ wọn yìí a lè ní wọn kéré náà wọn ò kéré náà ìjọ wo ni mo ti pè wọ́n jókòó láti bá wọn sọ̀rọ̀ nípa ìbálòpọ̀ sex education. Àwọn ọmọ wo? Jùmọ̀kẹ́ àti junior of course. Jùmọ̀kẹ́ àti junior. Ṣé àwọn tí àwọn ọmọ ẹgbẹ́ wọn gan wọ́n ti ní ọkọ lábúlé? Dèmó gan fúnra ẹ̀ ó ti lá gbogbo ọmọ abúlé tán. Ṣé rí nǹkan tí mò ń sọ nìyẹn nǹkan tí mò ń bá yín sọ nìyẹn ó ti lá gbogbo ọmọ lábúlé tán. Ṣé ẹ̀yin mọ̀ pé oríṣiríṣi àìsàn ló ń tẹ̀lé lá gbogbo ọmọ lábúlé tán yẹn? Nǹkan tó yẹ kí a máa pẹ́ nípa àṣọ òbí ká máa bá ọmọ wa sọ̀rọ̀ sí lórí nìyẹn kọ́ lè mọ àwọn ills tó wà nínú pé ṣe lè ṣe tán. Ẹ wo kì í ṣe pé kẹ́yìn lóyún nìkan ni implication pé ẹ̀yàn ń ṣiṣẹ́ káàkiri o oríṣiríṣi àìsàn ó pọ̀ gan. Now I need that to educate àwọn ọmọ wa bó ṣe máa protect ara wọn. Èmi kàn wo ọmọ wọn náà ní gbẹ̀tọ̀ ṣé kò tí máa pẹ́ jù báyìí àbí kẹ́yìn tiẹ̀ bá wọn sọ̀rọ̀ yẹn I don't understand. Owó ló ti ń pẹ́ jù bẹ́ẹ̀ ṣe bí wàá pè wọ́n ni wàá pè wọ́n jókòó bóyá ń bá mi sọ̀rọ̀ ṣe máa bá wọn sọ àbí tó bá dẹ̀rọ pé o ò lè bá wọn sọ iṣẹ́ òní àwọn gbà jẹ́ kí ìyàwó bá wọn sọ. ẹ máa ṣe mistake gan ẹ ti tún ṣe mí nsìn responsibility òbí méjèèjì ni láti tọ́jú ọmọ láti bá ọmọ sọ̀rọ̀ kì í ṣe ti ìyá nìkan àbí ti bàbá nìkan.
ẹbí ò ní parọ́ wọ́n mọ̀ pé òótọ́ ni ṣùgbọ́n àsìkò lèmi tí màá jókòó ti dìmọ̀ pé dèmọ́ ìtò látò náà wọn máa búlé o máa là kọ̀ọ̀kan mọ́ o ṣé èmi ṣé mo ní gbogbo àsìkò yẹn ni. wo bẹ́ẹ̀ ṣe tó náà ni. yọ̀rọ̀ nara díẹ̀. olùwà o kíyàn ti ẹ̀rọ ọmọ ẹlẹ́pà kan kó báyọ̀ nara yìí gan. ṣètò ń gbọ́ ní kíni. ọmọ ẹlẹ́pà dẹ́ ń sọ yẹn kì í ṣèyàn ẹnì kankan ló bí. wo àwa mú jẹ̀dígidi a lè lo ọmọ ẹlẹ́pà bá ṣe ń wà. bọ̀ mo ní kí n máa mú kínní ìnà pé kí n máa mú ṣe bu juice fún yín. ó dàárọ̀ láàrin. Daddy àwọn nǹkan lọ́wọ́ náà ẹ̀dẹ̀ change ẹ̀. o tẹ wojú mi. Junior the psychologist, Junior the politician. Jumi Lepasius, Jumi Ọmọdádì. Daddy ṣé kò sì tí ẹ̀ ń sá wa báyìí o. Àbí ẹ gbà mí ṣé ẹ̀ṣẹ̀ ni kí n máa sa àwọn ọmọ mi ni o mo ń dísọ́ mi yín àbí. Of course not. Akọ̀wé pé ẹ̀ kì í jókòó síbí by this time. Jùmọ̀kẹ́ bóyá àwọn àti ìyàwó wọn bí àwọn ti jà ó gẹ̀ tó mọ̀ ọ̀rọ̀ ìyàwó ẹ̀yin obìnrin báyìí ó máa ń le díẹ̀ so bóyá mọ́mí àti dáàdì wọ́n ti jọ ní pàtàkì. torí pé mo pẹ́ ní psychologist ń sìn òun rẹ́rìn gbogbo nǹkan ni mo máa ń mọ̀ ní tiẹ̀. dáàdì ṣé rọ mo pa ni àbí àmọ́ mi ti lọ sùn lọ ti. kò sí nǹkan tó ṣẹlẹ̀ tí bá dìde pé mo fẹ́ lọ sùn báyìí àjọ máa lọ sùn ni because àjọ lọ síbi kan ní àárọ̀ ọ̀la ẹ ṣáà wà lọ́dún. bẹ́ẹ̀ ni níbo la jọ ń lọ láàárọ̀ la. ọ́fíìsì ni. ọ́fíìsì. ìgbà wo ni a bẹ̀rẹ̀ sí ń jọ lọ sọ́fíìsì. ọ̀la la máa bẹ̀rẹ̀. fún kíni. mo fẹ́ fi yín lọ yangàn níwájú àwọn colleagues mi. yangàn báwo kò yé mi. yeah you see ó ní competition kan tí wọ́n organize okay so ẹni tó bá win competition yẹn 2 weeks vacation in the United States of America. Wow. Fún ọmọ mẹ́ta. Irọ́ ni dáàdi. The United States. Yes. Wow. Dáàdi ẹ̀jọ̀ kí ni criteria ti travel. Àti ìníjì criteria ajá tí ọ̀kọ̀ọ̀kan lọ win yẹn ní tó ń ṣe pa máa win yẹn. Junior sori gbà mí nǹkan tó máa ibi tó yẹ kó fi sori ló fi ṣẹlẹ̀ lẹ̀. Ṣé kò yẹ kó béèrè criteria. Bọ́ à ní ìdí ẹ̀ àwa lè win anything. Àwọn máa win ni a máa win. Wẹ́n sọ criteria fún wa gbọ́. Nǹkan tó yẹ kó béèrè nìyẹn. Èmi tiẹ̀ mọ̀ pé ẹ ṣe lè disgrace mi náà. Torí ẹ disgrace me really. We are good kids. My confidence is full on you guys. Yes. Criteria ni pé ẹ gbọ́dọ̀ ṣe virginity test. What? A virginity test. Yes. Now ẹni tí ẹ bá come out positive òun ló máa ní àǹfààní àti win free ticket. I mean yes 2 weeks holidays. Daddy. Kí ló dé inú yóò dùn mọ́ ni. Inú wa dùn gan. Okay. Virginity test. Yes. Kí ló dé. Wo daddy ṣe mi pé àwọn virginity test yìí ṣe mi pé ṣe mi pé competition ni. Yes. Ṣe mi pé àwọn kan wọ́n tún fẹ́ ju àwọn ọmọ wọn sí ẹ mọ̀ United States náà ta ló máa gbọ́ tí ò ní fẹ́ lọ sí United States so wọ́n fẹ́ ju àwọn ọmọ wọn sí wọ́n fẹ́ máa roko yẹn sí ọ̀dọ̀ tàwọn náà. Junior. That would not happen under my watch. Ẹ ṣe mọ̀ pé èmi náà stakeholder ni mí mo náà mọ handsome boy and a beautiful girl tó ń kópa nínú ìdíje yẹn so ṣe máa meanwhile gbogbo àwọn staff tó máa wà in charge of test spot on so kò sí nǹkan kan bóyá it's genuine test. Daddy. Èmi dẹ̀ mọ̀ pé ẹni dojú tì mí. Bẹ́ẹ̀ni. Yes wọ́n máa lọ síbẹ̀ yẹn 2 weeks free transportation free food free tour. 3 states in the United States. 3 states. Yes. Ẹ wo orúkọ tí ń kún mi mo fẹ́ wọnú ilé lọ. Suddenly. Yeah, that's good. That's good. Kò sí wàhálà. Tó dà máa lè tètè di lọ́la. Èmi náà orun ti ń kun mi I'm feeling sleepy ṣe get. Ìwọ náà. Mo dẹ̀ ní láti dé ibì kan láàárọ̀ la so. I know it's all good. It's all good. But whatever it is you want to do tomorrow, ẹ ṣáà make ara yín available by 10 a.m.
10 a.m. Yes. Okay. O ti yá jù. No, go yá 10 yá 10 yá báwo 10 yá. You can go to bed. Go to bed. 10 yá 10 a.m. Ti test. 10 a.m. Virginity test. Yes, tomorrow 10 a.m. Yeah. Tèmi bá mi. Ìyẹn ni pé àwọn ọmọ wọn ti ń ṣe nǹkan. Àwọn ọmọ wọn ti ń mú epo àkàrà. Dr. Adun ó sùn. Junior. Jùmọ̀kẹ́ tí mo dé fojú ṣọ́. Abẹ́rẹ́ bí expression wọn kọ́ ṣe change bá tí wọ́n gbọ́ virginity test. Ó wá dàbẹ̀ ni pé wọ́n switch wọn. Dr. Adun ó sùn. Jùmọ̀kẹ́. Junior. Ọmọ wọn dà. Táwọn ọmọ bá ra wọn mà ti débi tán lọ. Àwọn ọmọ ti jáde látàárọ̀. Lọ síbo. Bó ṣe mo sọ fún pé àjọ máa jáde ní 10 láàárọ̀ yìí. Ibo lẹjọ́ ń lọ. Ìwọ ni tiẹ̀ ń bẹ̀. Ibo náà sọ fún pé àwọn lọ. Wọn ò dágbére fún mi ṣùgbọ́n. Ọlọ́runwájú ṣé kò ṣe pé àwọn ọmọ mi ló kọ́kọ́ fẹ́ lọ introduce sí wọn ṣá. Introduce sísá ni. Èmi ò mọ̀ gbà tẹ́ bẹ̀rẹ̀ lọ́ọ̀vù tó fi jẹ́ pé àwọn ọmọ tèmi ló kọ́kọ́ fẹ́ lọ fi ṣe family introduction. Kí ni mò ń sọ? Ọ̀rọ̀ tí ẹ ò tiẹ̀ ju gbogbo nǹkan tó gbé sáyà yìí lọ. Ìfọ̀rọ̀jáde ṣé wọn ò mọ̀ pé a ti finá sí orí òrùlé sùn báyìí? Kí ni? Ìwọ ló dá finá sórí òrùlé sùn o. Ìwọ ló dáadáa, ìwọ náà ni kò dá dé nǹkan ẹ̀. Ṣé òun gbọ́ kò dá gbé nǹkan ẹ̀? Nítorí tó bá yá sí ló máa káwọ́ sẹ́yìn ló máa ní ń ṣe ní pẹ́pẹ́ sí ẹ̀ àti fún nọ́ọ̀sì kan lóyún. Kí ni mo sọ? Kí ló dé pé gbogbo nǹkan tí wọ́n ń rò lọ́jọ́ ayé ò ju pé bóyá ọkọ ẹ̀ fúnyàn lóyún? Jọ́sọ̀ ń gbàdúrà yẹn, ṣé ọkọ ẹ̀ fúnyàn lóyún? Ọkọ ẹ̀ pẹ́ wọlé, ọkọ ẹ̀ gbé obìnrin kan jáde, ọkọ ẹ̀ ṣe kinní kan. Kí ni ìṣòro tó ní gan báyìí náà? O jókòó, ètò yìí ẹnu ọ̀rọ̀ yìí, ètò yìí ẹ ló pọ̀ jù, máa dé ṣàlàyé ẹ̀ fún ẹ. Sit down. Olórí ti ṣàlàyé fún mi. Báwo mo ṣe fẹ́ ṣàlàyé fún ẹ? Ẹnu wo mo fẹ́ ṣàlàyé fún ẹ? Did you ever give me the opportunity of explaining anything to you? Bọ̀dẹ̀, so nǹkan tó ń jẹ́ láti sọ fún mi ń ṣe ni pé Junior àti Jùmọ̀kẹ́ wọn ń ṣe virgin pé wọ́n ti balẹ̀ ọba jẹ́. Exactly my point. Ọmọ yìí dójú tì mí. Otherwise mi rí any reason tí wọ́n ṣe fi sínú ilé. Ipò tí ilé ọba wọn wà báyìí mi ò mọ̀. My own children. Ọmọ odindi èmi Ọláréwájú Adùn. Àwọn ọmọ tó yẹ kó máa bójútó nìyẹn o. Láàrin kí lóye tó fi ń sọ̀rọ̀ báyìí ṣé bá jọ bí wọn ni ṣé bóyá ká jọ pẹ́nu pọ̀ bá wọn wí ni èwo wà ní tèmi tó wá dà sí mi lórí báyìí sìn. Responsibility mi ni àbí? Ẹbí tèmi ni. Ọmọ tó wà lẹ́tọ̀ yẹ kó máa bójútó nǹkan tí ò kàn ní wọ́n máa yọjú sí nǹkan tí ò kàn ní wọ́n máa yọ ẹnu sí. Ibo Láàrin kí ni mo ṣe. My friend, don't lie me. Don't lie me at all. Ọmọ tèmi at what age? At what age? Come on, dá lọ ṣe virginity test. At what age? Àwọn aládùn kájọ máa ṣeré o. Ṣẹ́ṣkẹ́ṣkẹ́ àwọn aládùn rẹ o. Yes! Kí ewu ló ń tẹ́wọ́ tó ń pàtẹ́wọ́ fún? Kò possible sẹ́. Kí ni ò possible? Kí ni nǹkan tó possible tó ń sọ fún mi? Hello? Hello? Ejide? Okay, now give me one good tangible reason why tí ẹ ṣe fẹ́ tẹ̀lé mi jáde. I don't... Wait! Junior, Jùmọ̀kẹ́, you, pé ẹ̀yin méjèèjì ti lose virginities yín. Daddy, I don't seem to get your drift. Do me, gbogbo aspirations me and my dreams over you. Now tell me, who is the unlucky man? So? Here and now, mo fẹ́ gbọ́. Tell me the guy right here and now. Unlucky guy. Kò yé mi kí I don't understand. Unlucky guy. What? Unlucky guy. Your virginity. Daddy. Who is he? Kò sí ẹni ọkùnrin ga. Unlucky guy. Daddy, ìtàláwà látàárọ̀. Èmi kàn tiẹ̀ for opportunity mo tiẹ̀ fi ń fọ mọ́tò yìí. In fact, èmi àti Jùmọ̀kẹ́ àjọ ń gist ni.
Jùmọ̀kẹ́ ń bẹ gist. Ìta làwọn méjèèjì jọ wà. In fact, we've been outside since like 50 minutes to 10. That's your answer. Ṣorí báyìí. Ṣorí tó ń accuse àwọn ọmọ mi pé wọ́n ti bà ilé ọba jẹ́. Ṣorí pé ilé ọba àwọn ọmọ mi ó dúró gidigba ni. Ilé ọba. No, wait. Ẹ má confuse me. Kí lẹ̀ ń try àti sọ fún mi nsìn pé ọmọ orí ẹ̀ ṣì wà ń bẹ̀. Ẹ ti jẹ apple. You don't trust us. No, ṣé kò tẹ́ sọ fún mi nìyẹn? Ẹ wo dáàdi ẹ jẹ́ ká máa lọ síbi tá à ń lọ. Àbí èmi ti park ẹrù mi o. Mo ti park ẹrù mo dẹ̀ ti post ẹ̀ sórí social media pé 60% loading. I'm going there. I'm winning that grand prize. Ṣọ́ngbọ́n ṣó ti fẹ́ tí ara ẹ̀ gbọ́ báyìí. Tó bá yẹ wá ní àwọn ọmọ tó yẹ kó train ṣó rí pé mo kọ́ àwọn ọmọ tèmi dáadáa wọ́n dẹ̀ gbẹ̀kọ̀. Wọ́n bẹ̀ wí ó yá ẹ gbéra kẹ lọ kí grand prize tó kọjá wọn. Actually no, kò really sí competition kankan. What? Yes, you know, mo kọ ṣe yẹn ní lákọ̀tí fi mọ true state of kíni bóyá ó ṣe wà intact or not. Daddy. Original lele wọn. Ọ̀la ìwájú. Ó ti fẹ́ embarrass àwọn ọmọ yìí. Mo sọ fún Hey, ayé tá wà yìí jẹ́ kí n embarrass wọn. Kódọ̀mù rè. Kí ló dé? Ó mọ̀? Kódọ̀mù. Ó dá mọ̀. Wait, fine. Báwo jọ? Báwo kí ni jọ? Báwo àfọ etí ẹ̀? Inú mi ti ẹ̀dùn pé ó dá mọ̀. Ó dá condom mọ̀. Mọ̀. Okay, that's good. Kódọ̀mù. That's good. Torí tí náà ni mo ṣe kó jáde. Yes. As a father, kó tó di pé máa bà mí lórúkọ jẹ́. Kó tó di pé mi náà máa bà orúkọ ara mi jẹ́. Kí tètè máa play fatherly role mi. Ẹ mọ̀ o. Àjọ máa ṣe, àjọ máa sọ ni. Yes, so mo fẹ́ enlighten yín basically on protection and family planning. Wow. Yes. But daddy àti marry kí la need family planning fún. I mean, we're just. Good question. Mo mọ̀ pé ẹ ti marry. Mo dẹ̀ mọ̀ pé ìwọ mọ̀ pé èmi mọ̀ pé ìwọ mọ̀ pé gbogbo nǹkan tí mo ń sọ yìí ló yé ẹ. But màá sì sọ fún yín. Yes. She's a medical student. Mo sọ pé gbogbo kíni ìná ti kàn sí. Èmi náà mọ̀. I'm vast in all this kind of. Ṣé ń sìn tó bá gbóúnjẹ lẹ́ẹ̀tí mo gbọ́ ọmọ máa jẹun ṣé kò dáa tí bá sọ pé lọ jẹun ṣé mo tún ṣe nǹkan tó bad ni. I can even expatiate. Let me. Don't expatiate. I'm your father. Let me tell you. You know the one that you know. Keep quiet. The one that you know, keep it. Let me talk. You know, if you hear it from your father, it will sink more than your teacher. So, you see, basically on protection and family planning. Now, the family planning here, aside from condom, telling who you now you know condom. No. Full safety. Safety. To be safe in whatever you do. Junior. Sir. It is cheap. Junior. Sir. It is everywhere. Mi fẹ́ gbọ́ pé o wá o rí. Of course. Ó dẹ̀ gùn ẹ́ balẹ̀. Ló lọ ṣe. It's cheap. It's everywhere. But only question. Now, mi fẹ́ question. Daddy again, baby. Money. So if it is cheap and it is everywhere, that means you are trying to say that kí èmi náà kí n bọ́ síta kí n lọ máa. Did I say it? I'm trying to say did I say it? No, you just said that it is cheap. So Keep anywhere that I quiet. get to, Keep quiet. Let me mo talk. lè ṣe anyhow. Junior, let me talk. Aside from this, àwọn pills kankan náà wà tó ń ṣiṣẹ́ tí lè ń ṣe, you know, prevention náà ni, alright? Ìfúnpá wà, ètò máa abẹ́rẹ́ tó máa gún sínú apá wà, only 6 months, only 3 months, depending on what you want and what your body can take. Okay? But àwọn tó ṣì wà náà ṣì wà, but I will not discuss that today. It's a discussion for another day. Okay. Yes. Èwo ni ó wá safe fún gbogbo ẹ̀? Ibi tí mo ń lọ gangan nìyẹn, ibi tí mo fẹ́ lọ gan ló tì mí dé yẹn, èyí tó safe jù níbẹ̀ ni wọ́n ń pè ní, màá gbá etí ẹ o, òun ni wọ́n ń pè ní abstinence. Yes. Total abstinence. Total abstinence. Ó tọ́nà sọ kẹ́tẹ̀ wo náà wàhálà gan wà nínú pé kẹ́ máa yọra bára yín lò. Nítorí inú ẹ̀ náà la máa ti máa bẹ̀rù pé kó oyún má délẹ̀, inú ẹ̀ náà la ti máa bẹ̀rù pé kí o má kó àrùn kò gbóògùn, heartbreak náà wà ń bẹ́ẹ̀.
àwọn aládùn rẹ o kílẹ̀ ti wí. àwọn aládùn ilé olóyin mọ́mọ́ ilé tó gbayì tó tún rẹwà bàbá màmá bèbí bọ̀bọ̀ ṣẹṣẹṣẹṣẹ bọ̀ ẹ dákun ẹ fi kalẹ̀ sí àwọn aládùn rẹ o. àwọn aládùn rẹ o àwọn aládùn rẹ o